ẹ̀yin fans mi mo rántí kan lórí TikTok, she sings like an angel. In fact, she's very very talented. So ẹ mọ̀ TikTok èmi ò sábà ń lọ ọbẹ̀ once in a while tí n bá kàn lọ bóyá mo bá ṣe pre-recorded mo post ẹ̀ síbẹ̀ tàbí tí n bá fẹ́ ṣàwọn live stream bẹ̀ Facebook mo ti máa mú wá wájú. So bí mo come across sí wọn èmi dẹ̀ lélẹ́yìí téèyàn bá ń ṣe live tí n bá come across live stream máa ń rọrùn bóyá roses díẹ̀díẹ̀ tí mo bá ní. So ìgbà tí mo rán roses fan sí yẹn níbi a few days ago, I just saw that somebody make that screen record and sent to me, which I uploaded on Facebook. Mo sọ fáwọn èèyàn pé kán bá mi wá page name àǹtí yẹn ẹ mọ̀ I could not get it. So ìgbà tó di èní náà ṣé ní àbáná I still saw her live. I still run some little roses for her and I now ṣe mọ ìtara yẹn lèmi fi wá ní please what's your Facebook name so that we can promote this great talent. Na so she come tell me say you burúkú ti lé àwọn tó wà ní òsín Facebook mọ́ àwọn òsín ní Facebook mọ́ that means she has been on Facebook. Àwọn wá láwọn èèyàn tó lé yín kúrò ń bẹ̀ my dear sister. Wèrè la fi ń wo wèrè kò sí yáwá ẹnìkan kò lè rẹ́nìkan wọ́n lẹ́fọ̀ọ́ kì í lẹ́fọ̀ọ́ láwo. Ṣé TikTok tẹ́ wá wà ní òṣèyàn burúkú everywhere lèèyàn burúkú wà àbí òye yín ẹni tó bá ranjú mọ́ yín ẹ̀yin náà ranjú mọ́ ni. Bẹ́ẹ̀ ni blue app náà ń pe bí àwọn táàpù ń bí kò sí lion kò sí roses kò sí lion kò sí universe tó sẹ́ni tó máa fún yàn cap àbí mustache ń bí báyìí views òun là ń lò ń bí. So anybody tó bá ti ránṣọ mọ́ yín ẹ máa ránṣọ mọ́ ni. Irú àbáyà wa ti degun jẹ ẹgbọn ẹja há wọn lọ́rùn àti dirun mọ́lẹ̀ sí wọn lọ́rùn àfi tí n bá fẹ́ retire from content creation pé ó ti sú mi mo fẹ́ retire. Àbí òye yín nísìn you cannot say because some set of people they are doing bad thing to you ẹ wá torí wọn ẹ wá kúrò lódìdí app ṣé wọ́n flag yín ni àbí wọ́n report to page yín ìyẹn gangan ni mo fẹ́ mọ̀. And that is the situation of a lot of people. Ẹ̀rẹ́ lomi bẹ́yẹn tó ní passion fún content creation tó dẹ̀ ní niche tó ní content gidi tó ní nǹkan gidi tó fẹ́ pass across to the society. A wá torí pé àwọn kan àwọn aláyé yòrò àwọn aláyé rún tó ṣe pé nǹkan tó ń ṣe wù wọ́n ṣe wọn àmọ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ni. Lẹ́wà kúrò lódìdí Facebook yẹ́yẹ́ my dear sister ẹ lọ wá small phone kan kẹ́ fi join phone tẹ́ ń lò fún TikTok kẹ́ gbé òun náà sẹ́gbẹ̀ẹ́ so that ẹ bá ti wà ní TikTok live ẹ máa wà ní Facebook. Irú èmi báyìí bá fẹ́ ṣe show I mount many devices because I will be live on YouTube, Facebook and TikTok at the same time. So ẹ lọ wá fóònù kékeré kan tó bá dẹ̀ jẹ́ pé wọ́n tó ń wò mí náà ó ti wà ní Facebook àbórí app kan àwọn ìyá àjẹ́ kan àbáwọn bàbá oṣó kan náà lé ẹ kúrò tètè mọ́ padà bọ̀. Bẹ́ẹ̀ ni ẹni ọba halẹ̀ mọ́ kọ́ halẹ̀ mọ́ YouTube blue app náà ń pe bí cyberspace náà ń pe bí checks and balancing làwa ń ṣe. Ìkan ló dé ló ní ìgbà tán lọ ní káwọn obìnrin mọ̀ ṣe CS nítorí pé prophecy ló ní wọ́n ṣe ń sọ̀rọ̀ wọn ṣe ní sọ ìgbà tẹ́ bá prophesy sáwọn obìnrin ẹni tó ní pelvic tó ní may pelvic tó lè dọ́mọ bí fún rẹ̀ tẹ́ wá prophesy sí wípé kó mọ̀ ṣe CS tẹ́ ń bind àwọn nurse tẹ́ ń bind àwọn midwives tẹ́ láwọn ní devil. Anybody that has done wrong will be called out. Checks and balancing làwa wà ń bíbá yìí ṣé mọ̀ pé ojú táyé ojú gbangba làwa wà. Bẹ́ẹ̀ ni so èèyàn kan ò lé lẹ́nìkan kúrò lórí afẹ́fẹ́ àfẹ́ ń bá wò pé òun ò ṣe mọ́ oṣù nígbà tó lọ ń kẹ́yàn tó yẹn pẹ̀lú that powerful gift and talent tẹ́ wá kúrò lódìdí blue app yányán ẹ wá béèrè lọ́wọ́ àwa ìgbà táwa dé gbogbo ẹja tá a há wọn lọ́rùn wọ́n ti pa wá tí wọ́n ti gbé wa lẹ̀ wọ́n ráyè tiwa mọ́ tó rántí mọ̀ wípé àsìdè ọ̀tí la máa gbé padà fáwọn. Ẹ wá ní àhẹ́yìn ò wá sí Facebook mọ́ àwọn èèyàn burúkú pọ̀ bí I no wonder ìgbà tí mo post the first video clip àǹtí yẹn pé ẹjọ́ bá mi wá page name àǹtí yìí let's promote her mi ìrẹ́nì kankan reply láti bí 3 days yẹn. No wonder ṣé wọ́n ti ẹ̀ sí lórí Facebook rárá. It was one guy that said when are you going to promote me too? I said okay post your video let me share for you. Ọlọ́run ló tún wá ní to come across àǹtí yẹn bóyá ní àbá náà one of these days again. And bóyá wà yẹn sìn tó bá yẹ pé TikTok international account lẹ́ ń lò ó lẹ́ máa get money through views. Tó bá yẹ Nigerian account ni you only get paid through gifts. But tó bá yẹ YouTube ni àbí Facebook you will get paid through views. So má yẹ kí anybody ṣe kí ni kó lè yín kúrò ní cyberspace because nǹkan tẹ́ ẹ ní ilẹ̀ lómi ò ní. You have a niche, you have content and you are gifted.
àwọn wá láwọn èèyàn burúkú tó wá lè tó táwọn èèyàn burúkú bá wá yúdé TikTok náà ẹ tó máa sá kúrò ń bẹ̀ fún wọn. èèyàn kan ò lè rẹ́ anybody lé lọ tó bá ti mọ̀ pé tẹ́nìkan ṣe òtẹ́ lọ́rùn ó máa búlọ́ọ̀kù ẹni yẹn ni. lẹ́wọ́n gbódìdí adúrú tálẹ́ǹtì yín lẹ́wọ́n gbé kúrò ní Facebook nítorí àwọn ẹni àbùkù kan. àwọn táàpù bí náà má ti attack yín you attack them my dear sister. àbí wọ́n tó ń wò mí náà tó níṣẹ́ tó fẹ́ ṣe tó lọ́rọ̀ tó fẹ́ sọ tó wá nítorí àwọn ìyá kan mọ tí wọ́n sọ kí ló wá kàn wọ kankan tí ó kàn án. kó ní kálukú lọ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe content kó lọ bẹ̀rẹ̀ tó bá dẹ̀ mọ̀ wípé o ti wá Facebook rí wọ́n wá ti lé ẹ lọ wá ti padà lọ wá another phone kó pé méjì tó bá ti live YouTube kọ́ live TikTok náà àìmọye irú ẹ̀ lóríṣiríṣi àbí èyàn báyìí nìsín irú àbá yìí àìmọye ifá mo tiẹ̀ ti rò wípé first page mi yìí màá kàn déédéé jíjọ́ kan mi ní rí mọ́ ni torí rìpọ́ọ̀tù violation orí ẹ̀ ò níye mo kàn déédéé jí náà mo rí wípé Facebook ṣe padà ó ti approve monetization iṣẹ́ tí page tí mo rò wípé wọ́n kàn máa déédéé delete ẹ̀yìn ní rí mọ́ ni mo ṣe create the other 2 pages JMK2 àti ìjìnlẹ̀ yẹn torí I felt that this my first page you can be taken down at any time so tó bá ti ń dá tó bá ti ń gbé wèrè wá yìí náà mo fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní ẹ wá kó gbá kó Facebook torí ẹ̀ ń wo so ẹ̀dọ́ nítorí ẹlẹ́mọ̀ padà bọ̀ bẹ́ẹ̀ ni àwọn ó ṣèpolówó ọ̀fẹ́ á ṣe promotion ọ̀fẹ́ so ẹni tó bá máa ń tí nǹkan bá ń táàgì wọn ẹ bá ń táàgì wọn àti gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kọ́ńtẹ́ǹtì tí wọ́n ti tó ń halẹ̀ mọ́ ẹ ń bá halẹ̀ mọ́ ìwọ náà halẹ̀ mọ́ yes yóò bẹ́ẹ̀ wọ̀ fún tẹ̀lọ́rùn dodo ń dájú ara nítorí ọba ń ṣe tí ọba tẹ̀yàn lọ́rùn kẹ́ni wò kó lórí péèjì ẹ simple as ABC àwọn èèyàn burúkú náà lé àwọn kúrò ní Facebook lẹ́yìn náà wá kú I know one verse ẹ wọ pé irú àwọn talent bẹ́ẹ̀ wọ́n máa ń motivate èèyàn ni yes ta ló máa rírú èèyàn tó lọ́n kẹ́ tó bùn ní talent báyìí tó mọ á máa fìwà burúkú lé kúrò ní orí áàpù ẹ ti mọ̀ pé àwọn ẹlẹ́mẹ̀ẹ́sù nìyẹn ẹ máa dúró ẹ máa tàǹdá síbẹ̀ ní wìdá ìdí ẹ̀ dòwe Facebook náà ń pe bí tó ń pe bí nìyẹn à ń táàpù bí tiwa kò sí power táàpù bí views o là ń jẹ́ ń bí so person wey talk say make you no get views na that person go away from your page you standard ọwà ń bẹ̀ ni mẹ́ẹ̀ta sí mẹ́ẹ̀dẹ̀ ń pàkó ẹ̀ so ẹ bá ń táàgì àǹtí wọn ẹni ọba mọ̀ rí help me and tag her tell her to come back to Facebook go and look for phone ẹ lọ wá fóònù kékeré kan tí ó ṣe bí ẹ ń fẹ́ wọ́n jù bá náà tààrà kẹ ẹ mọ fi láìfù tẹ bá ti láìfù TikTok ẹ láìkì Facebook ẹ láìfù Facebook náà lẹ́gbẹ̀ẹ́ kan méjèèjì ọmọ rọ́ọ̀nù pọ̀ ẹ mọ wì bá mọ o ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ bó ti jẹ́ nù. wọ́n yá nítorí wọ́n bọ̀ ẹ jẹ́ kí n sọ pé ìwọ ni mo mọ̀ ìwọ ni mo ní o ìwọ ni mo mọ̀ ìwọ ni mo ní o ó ní Ọlọ́run bá fi mi sílẹ̀ lẹ́ẹ̀kan ó ní gbogbo ọlá gbogbo ògo ó ní látọ̀dọ̀ rẹ ní wọ́n bọ̀ tó sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ọlá gbogbo ògo ó ní àtọ̀dọ̀ rẹ ní o má fi mi sílẹ̀ lẹ́ẹ̀kan ẹ bá ń kí Bọ́sẹ̀ dé lọ́lá Bọ́sẹ̀ dé lẹ́mí yóò máa pè é àmì kí ló Facebook mọ́ àwọn èèyàn kéèyàn wọ́n pọ̀ lórí Facebook ẹ̀sìn mo kí ẹ̀ síbẹ̀ yẹn dáadáa Bọ́sẹ̀ dé mo bá ròde ẹ bá kí wọ́n bọ̀ sí ọlọ́lá owó ọkọ̀ olúwa lónìí Grace Bọ́sẹ̀ dé sanwó mi lọ́wọ́lọ́wọ́ fún iná Abíọ́lá mo bá ròde dáadáa wàá bí láyé ta fún ìkó ń bẹ níbí lọ́wọ́lọ́wọ́ òbẹ̀rẹ̀ Jésù lẹ́mìí yóò máa pè é ṣẹ́gọ́dùn mọ́ kí ẹ̀ síbẹ̀ yẹn dáadáa ṣẹ́gọ́dùn mi ra tata yìí lọ́lọ́lá ọlọ́run iwájú wọlé wẹ́rẹ́ wọ́n bọ̀ ṣe ń mú bá ròde owó ọkọ̀ Grace ẹ bá mi tọ́jú ẹ̀ Adéwálé mọ́ kí ẹ̀ síbẹ̀ yẹn nù rẹ̀ tó wọlé wẹ́rẹ́ Fẹ̀mọ́lálá Yétúndé Victoria alátìlẹyìn mi dáadáa ẹ bá mi kí ní ṣe Yétúndé Victoria mo rẹ́ ní kejì Bọ́sẹ̀ délé mi yóò máa pè é
wọ́n ní ó fún mi léèdì gbèsè ńlá tí mo jẹ bọ́sẹ̀ bó ti fún mi ó sì rẹ́rìn pé máa àṣegbàgbé. What was kì í tún ṣe dìdì mọ́ abọ́sẹ̀ ṣùgbọ́n ìrántí pé gbogbo gbèsè wa ní ìmàlù ẹ ti san abọ́sẹ̀ kì í tún ṣe dìdì mọ́ ṣùgbọ́n ìrántí ni ọmọdé báyọ̀ pé gbogbo gbèsè wa ní ìmàlù ẹ ti san. Ahmed ó wọlé wẹ́rẹ́. Owó ọkọ Grace ó sanwó mi lọ́wọ́lọ́wọ́. Usman Fọlámi ń bẹ níbí. Ọba Olúwa mo kí ẹ sí.